أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن الله أجرا كريما يا غافرا كل الخطايا اغفره للشيخ ابن المصطفى عبداليكين يا ساترا كل العيوب دائما فاستر أبانا شيخنا عبداليكين يا ربي فاغفر شيخنا عبداليكين يا ربي فاغفر شيخنا عبداليكين هناك بيت يروم الناس رؤيته كما يرومون بيت الله في الحرم كما يرومون بيت الله في الحرم هناك بيت يروم الناس رؤيته كما يرومون بيت الله في الحرم كما يرومون بيت الله في الحرم بيت بلا صنم والعلم مصدره بيت بلا صنم والعلم مصدره أركانه أسست أصلا على الكرم أركانه أسست أصلا على الكرم بيت أراه كبحر أو له بيت أراه كباري أو له يسكون منه بلا تعب ولا ندم يسكون منه بلا تعب ولا ندم فهذا بيت يقيم البيت لم يقم فهذا بيت يقيم البيت لم يكن بيت يجدده القرآن من قدم بيت يجدده القرآن من قدم. gbogbo ẹni tí ń bẹ ń bí lálẹ́ yìí tó fẹ́ kí àárọ̀ òun dáa kí ọ̀sán náà dáa lójú ayé rẹ̀ kí alẹ́ tòun náà dáa lójú ayé rẹ̀ tó bá wá padà lọ tán bíi ti Mawlana Sheikh Abdulyekeen Mustapha kí gbogbo ìgbésí ayé rẹ̀ kó máa rọrùn dídé sókè kó sọ pé la ilaha illallah. hunaka baytun yarumu nnasu ru'yatahu. la ilaha illallah lẹ́ẹ̀kan sí. hunaka baytun yarumu nnasu ru'yatahu kama yarumuna bayta Allahi fil harami. ẹ jẹ́ ká jókòó gbogbo àwọn tí a ń bẹ ń bí lálẹ́ yìí
inú ilé tá a wà yìí náà la fẹ́ júwe fúnra wa a níbi kan tá a fẹ́ máa ròyìn ẹ̀ tó ju léyìn náà lọ àfáà yìí ó ní hunaka baytun. hunaka baytun. nígbà tí àfáà yìí tí mo ka orin mo á rí i pé kò sí wọn tá àfáà yìí ròyìn tó junú ilé tá a wà yìí lọ Isobatul Qadiriyah. hunaka baytun yarumu nasu ruhyatahu. àbáni hunaka baytun ilé kan bẹ́ẹ̀ o. yarumu. agboolé kan bẹ́ẹ̀ o yarumu nasu ruhyatahu. yarumu nasu ruhyatahu. gbogbo ayé ni màá fẹ́ rí lé náà gbogbo ayé ni màá fẹ́ sálámọ̀ sínú ilé náà. kama yarumuna baytallahi fil harami. kama yarumuna baytallahi fil harami. kama yarumuna baytallahi fil harami. bó ti jásí pé gbogbo ayé ní ìran kan pé àwọn fẹ́ délé ọlọ́run abẹ́wọ̀ nílùú Mẹ́kà gbogbo ayé ní ìran kan pé òun fẹ́ dé mọ́sálásí ànábì Muhammad ní Madina. kama yarumuna baytallahi fil harami. ẹni tí gbogbo àwa tá a ti lọ sí Mọ́kà abẹ́ lọ́hùn ká tún lọ ẹni tí ò tí ì lọ tó bá láníyàn pé òun fẹ́ lọ lọ́dún kan tí ò bá láǹfààní àti lọ lọ́dún yẹn ìbànújẹ́ ó sì dé bá. kama yarumuna baytallahi fil harami. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́run ṣe ṣe ilé tá a wà yìí Isobatul Qadiriyah yìí gbogbo ẹni ń wá sínú ilé yìí lọ́dọọdún tó bá ṣaláì má wà lọ́dún kan bóyá dọ̀rúurú kan ṣẹlẹ̀ sí ibi tó ń kó wà yóò sì máa bànújẹ́. kama yarumuna baytallahi fil harami. gbogbo àwọn tá a jọ ń ṣọdún yìí lọ́dọọdún tí bóyá ìdí kan àbí míì tí ò lè jẹ́ kó lè bá wa pé mọ́ ibi tó ń kó wà kò sì ní lè sùn. kama yarumuna baytallahi fil harami baytun. yóò máa ṣàìsùn níbi tó wà yóò máa ṣàìsùn nítorí agboolé tá a wà yìí tí ṣe Isobatul Qadiriyah. baytun bila sanami. ilé wo baytun bila sanami. baytun bila sanami. ilé tó jẹ́ pé ìjọ tí wọ́n fẹ́ pilẹ̀ rẹ̀ wọ́n ò fi nǹkan tọ́lọ́ wọn ò fẹ́ pilẹ̀ rẹ̀ baytun bila sanami ilé tí ò ṣẹbọ ń bẹ ilé tí ò sóòṣà ń bẹ ilé tí ò sí àǹbọ̀gì àǹbọ̀pẹ̀ ilé tí ò sí pàǹpẹ̀ nǹkan mi ń bẹ. baytun bila sanami wal ilmu masdaruhu. La ilaha illallah ó ní wọn tó lọ ń fi rán olúkálùkù kí n tó délé Mawlana Sheikh Abdulyekeen Mustapha ó níbi tí mo gbé ó ní wọn tí wọ́n ṣe ń bẹ̀ àmọ́ lọ́jọ́ tí mo délé Mawlana Sheikh Abdulyekeen Mustapha àgbé nǹkan kan lórí pa àfẹ́ jó nǹkan. baytun bila sanami wal ilmu masdaruhu. La ilaha illallah ni wọ́n fi pilẹ̀ ilé náà ló fi dá lánàá ló fi dá lónìí ló fi dá. arikanuhu asasati asilan alal karami. wal ilmu masdaruhu. wal ilmu masdaruhu. ìmọ̀ gbogbo wọn náà tó bá fẹ́ kínú ilé rẹ lọ́la kó lónìí kó lánàá kó sì lọ́la ìmọ̀ ló fi pilẹ̀ rẹ̀ bí wọ́n ti fi mọ̀ pilẹ̀ inú agbo tá a wà yìí tí ṣe Isobatul Qadiriyah. wal ilmu masdaruhu arikanuhu asasati asilan alal karami. arikanuhu asasati asilan alal karami. baytun arahu kabahari awlahu umamu. baytun hararu kabari awlahu umamu. awlahu umamu. awlahu umamu. inú ilé tó já sí pé kabahari ó dà gẹ́gẹ́ bí ibùdó kan ni awlahu. awlahu umamu. ó já sí pé tẹ́ ẹ bá débẹ̀ kò síré èèyàn níran téèyàn fi ń lólé ayé tó fi ń ráyé ṣe tó fi ń rálẹ̀ kìyàmọ̀ ṣe tẹ̀ ní bámbẹ̀. yasikuna minhum. awlahu umamu. awlahu umamu. tó bá fẹ́ àwọn onímọ̀ nínú Isobatul Qadiriyah ọmọ ọba awlahu umamu. àwọn onímọ̀ àwọn jahabi sátìlẹ̀ abakira. awlahu umamu. àwọn pòfẹ́sọ̀ nínú sọ́ba lórí. baytun arahu awlahu umamu. àwọn dọ́kítọ́rù nínú sọ́ba lórí. awlahu umamu. ẹ wo dọ́kítọ́ Marufu Dini pòfẹ́sọ̀ ni wọ́n. awlahu. Òtúnníyì
Professor ni wọ́n Aulahu. Aulahu umamu. Dr. Ajapẹ́. Professor ni wọ́n Mufasiru gbogbo olú Badagiri. Aulahu umamu. Nínú sọ́ba ni àwọn onímọ̀ Afáwa Mahmudu Afáwa Ahmad àwọn onímọ̀ nù ni. Aulahu umamu. Aulahu umamu àwọn dọ́kítọ́rù lọ bẹ́ẹ̀. Yazikuna minhu bila. Aulahu umamu. Ṣé tún wá di agbọ́nrin àwọn olówó nínú sọ́ba lẹ́tùbà. Allah. Bàbá wa bẹ́ńbẹ́ Aulahu. Aulahu umamu. Kótó kan bàbá wa bẹ́ńbẹ́ bàbá wa gọ́fúnà láti jẹta. Allah. Wọ́n ná owó náà tán. Aulahu umamu. Àwọn bẹ́ńbẹ́ náà tún dé nínú sọ́ba ni nínú olówó. Aulahu umamu. Lónìí ó máa wá rí àwọn tùràkì. Ó máa rí àwọn sàràkì. Allah. Ó máa rí àwọn olórí àwọn aṣojú. Aulahu umamu. Ni àwọn olówó tẹ́ bá wá kó ń bẹ̀ tẹ́ bá wá bọ́ sọ́dọ̀ àwọn obìnrin kọ́ la ilaha illallah. Aulahu umamu. Gbogbo àwọn ìyá tẹ̀ ń wò yìí olówó ni gbogbo wọn. Wọ́n fi sin Isobatul Qadiriyah. Wọ́n fi sin Ọlọ́run lára Mawlana Sheikh. Aulahu umamu. Yazikuna minhu bila ta'abi wala nadami. Yazikuna minhu bila ta'abi wala nadami. Kò wá sẹ́ni tó dénú Isobatul Qadiriyah tó kábàámọ̀ rí láyé. Yazikuna minhu bila ta'abi wala nadami. Ìsọba wa di omi àgbọ̀ǹgbẹ tán tí gbogbo ayé wa ń débẹ̀ tolúkálùkù ń bu tiẹ̀ tí ń mu tí omi náà sì gbẹ. Yazikuna minhu bila ta'abi wala nadami fasabitu yuqimul bayta lam yakun. Ìgbàgbọ́ létà wà yìí ibẹ̀ ni gbogbo àwọn àgbáyé tó kù wọ́n wá ń wo àwòkọ́ṣe lára Isobatul Qadiriyah. Wasabitu. Gbogbo wọn tá à ń ṣe yìí tó sí nínú tọ̀dọ̀ tiwọn náà tẹ́lẹ̀ wọ́n wá kì í bọ̀ pé bí Isoba ṣe ṣe àfikáwá náà ṣe bẹ́ẹ̀ o. Fasabitu yuqimul bayta lam yakun. Gbogbo ilé tó ti wọ́ wọ́n wá dìde látara Isobatul Qadiriyah. Baytu yujaddiduhul Qur'ana min kidami. Baytu yujaddiduhul Qur'ana min kidami. Alukurani ló wá gbé nínú àrò ibẹ̀ lọ́lọ́run ajẹ́ ilé yìí lọ́lọ́run ròyìn fún wa nínú Alukurani bada a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Fi buyutin azina Allahu an turfa wa yuzkara fiha ismuhu yusabbihu lahu fiha bil guduwwi wal asal. Rijalun la tulihim tijaratun wala bay'un an dhikrillahi. Yusabbihu lahu fil guduwwi wala asal fi buyutin azina Allahu an turfa wa yuzkara fiha ismuhu yusabbihu lahu fiha al-guduwwi wíwọlé asọ́ọ̀lì. Ọlọ́ni fi buyutin. Fi buyutin. Ọlọ́ni ẹ̀rí inú ilé kan ní ilé àlálùbáríkà ilé ìdùnnú ilé ayọ̀ ẹ̀rí ilé náà ni. Fi buyutin azinallahu. Ẹ̀rí Isobatul Qadiriyah ni tọ́lọ́wọ́n bá yọ̀ǹda fún gbogbo ayé. Anturifa wa yuzkara. Ibẹ̀ lọ́lọ́run ti ní kọ́ máa gbé orúkọ Ọlọ́run ọba ga gbogbo wọn tí. Wa yuzkara fi asimu. Gbogbo wọn tí ń jẹ́ ìran kàsídà Isobalẹ̀ ti rí gbogbo wọn tí ń jẹ́ ìran síkìrì Isobalẹ̀ ti rí gbogbo wọn tí ń jẹ́ ìran la ilaha illallah Isobalẹ̀ ti rí Ọlọ́run fi buyutin. Fi buyutin azinallahu anturifa wa yuzkara fi asimu. Ọlọ́run inú ilé náà láti rí tí wọ́n máa gbé orúkọ Ọlọ́run ọba tóbi. Yusabbihu lahu fiha al-gudu wíwálé asọ́ọ̀lì. Wọ́n á dárúkọ Ọlọ́run lọ́sàn-án wọ́n á dárúkọ Ọlọ́run lóru wọ́n á dárúkọ Ọlọ́run lálẹ́ wọn ò fi bìkan má dárúkọ Ọlọ́run. Yusabbihu lahu fiha bil-gudu wíwálé asọ́ọ̀lì. Rijalun. Ọlọ́run ní àwọn èèyàn tó wà nínú ilé náà. La tulihim
tijaratun wala bay'un an dhikrillahi. kò sí wọn tó lè dí wọn lọ́wọ́ kí wọ́n má kírun fọ́lọ́hún kí wọ́n má ṣàṣìkiri fọ́lọ́hún. wa iqamis salati wa ita'iz zakat. tí kírun bẹ́ẹ̀ ni wọ́n máa náwó sójú ọ̀nà tọ́lọ́hún. yakhafuna yawman. kò sí wọn tó jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n ń bẹ̀rù ọjọ́ kan. tataqallabu fihi al-qulubu wal absar. liyajziyahumullahu ahsana ma amilu. wa yazidahum min fadlihi. wallahu yarzuqu man yasha'u bighayri hisab. ẹ wí tẹ̀lé mi pé Isobatul Qadiriyah yìí ti dògo àgbáyé. Isobatul Qadiriyah yìí ti dògo ayé. Isobatul Qadiriyah yìí ti kárí ayé. Isobatul Qadiriyah yìí ti kárí ayé. kò síbi tá a dé tí wọn ò rí wa. kò síbi tí a dé tí wọn ò rí wa. kò sí ìlú tí a dé tí wọn ò mọ̀ wá. Allah kò sí ìlú tí a dé tí wọn ò mọ̀ wá. Lọ́lá Kùránì kò ní bàjẹ́ o. Allah lọ́lá Kùránì kò ní bàjẹ́. Lọ́lá Sheikh Abdulyekeen. lọ́lá Sheikh Abdulyekeen. Isobatul Qadiriyah yìí ti dògo àgbáyé. Isobatul Qadiriyah yìí ti dògo àgbáyé. Isobatul Qadiriyah yìí ti kárí ayé. Allah Isobatul Qadiriyah yìí ti kárí ayé. kò síbi tẹ́ ẹ dé tí wọn ò mọ̀ wá. Allah kò síbi tí a dé tí wọn ò mọ̀ wá. kò síbi tí a dé tí wọn ò rí wa. Allah kò síbi tí a dé tí wọn ò rí wa. Allah. lọ́lá Kùránì kò ní bàjẹ́ o. Allah lọ́lá Kùránì kò ní bàjẹ́. wala Sheikh Abdulyekeen. subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulillahi rabbil alamin. ẹja gbọ́lọ̀ ń tóbi gbọ́lọ̀ ń tóbi dáadáa akí àwọn Khalifa wa Yushau ọlọ́mọsá wa dóòtì bàbá pẹ̀lú yín mọ́sẹ̀lẹ̀ lásìmọ́ la hawla wala quwwata illa billah.